ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Ajarat Àtọ́lé Bákàrè mo bá ọkọrin ìdúpẹ́ láyé yeye tó dá mo bá ọkọrin ọpẹ́ fÓlúwọba tó dá ọ ọmọ wọn nílé ẹlẹ́yẹ níkirè náà ni mò ń bá dúpẹ́ lọ́wọ́ mo bá ọkọrin ọpẹ́ mo bá ọyọ̀ púpọ̀ aya wọn nílé ẹjẹ́mú ìkirè náà ni mò ń wí o rẹ́gí ló bọ́ síbi ìdodo ẹ̀fọn aya Musibau Bákàrè mọ̀ ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ abiyamọ tòótọ́ abiyamọ tó dáa abiyamọ tó yáyì púpọ̀ ìyá tí ń tọ́jú ọmọ ẹ̀ nígbàkúgbà ni mò ń wí màmá Mọ̀rúfá màmá Táwà màmá Kẹ́mi màmá Sákírù màmá Ibrahim ni mò ń wí o màmá Saheed ni mò ń wí o àná Kazeem àná Ganiyu ṣé bẹ́ẹ̀ ni mò ń kí lọ́wọ́ mo bọ́ dúpẹ́ mo bọ́ yọ̀ púpọ̀ ọmọ wọn níkirè aya wọn níkirè mọ̀ ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ kò dúdú bẹ́ẹ̀ ni kò pupa chocolate ni màmá mi ìyá oníwà tútù bí àdàbà adúró tọkọ bí ẹyẹlé agbọmọpọ̀n bí ẹ̀mí ìyá tọrí lọ́múlọ́múlọ́mú bí ajá òyìnbó ọmọ nínú ó sì mọ̀ ń ta ẹ̀ńtọ́ bá rí ọkọ mọ́ kọrin ọpẹ́ fÓlúwa ìyá mi tòótọ́ òní kánjú kú òní ṣe yáàyà ọkọ ọmọ tó bí lónìí kí n máa kì ọ́ bí ọlọ́gùn ẹ̀rú o. Barrister Sọjí Tọ́kí ó ní kí n máa kì ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà ó ní màmá mi àwọn ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ̀ jẹ́ wọn mọ pẹ̀lú rọrùn kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ ojú yín ò ní fọ́ etí yín ò ní di ẹ̀ ní ya wèrè ikú kì í pòfo àìsàn kì í ṣe lẹ́lẹ̀ láéláé ikú òjijì ò ní pa yín ẹ̀ ní rẹ̀wọ̀n yẹn lágbára lọ́wọ́ Olúwa iṣẹ́ àwọn ọmọ yín aṣojú yín lọ́lá Ọlọ́run ọ̀gá ògo torí pẹ́pẹ́pẹ́ lówó ń sarọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà òjòjò ní sọ́kó má nàjà kókókó rárá tá a lé kẹ́ẹ̀pẹ́ kẹ́ẹ̀tọ́ láyé ẹ̀ ní tanáwó sàré ọmọ ẹ̀ ní mọ́fo ẹ̀ ní ròfo ẹ̀ ní báwọn jójú ẹ̀sìn láyé ọmọ rẹ yóò ní fẹ́ gba fún yín ló ń jẹjẹ ẹ bá mi sàmí wìtìwìtì ọmọ ẹ sọ ni mò ń wí o ọmọ sọ̀ǹgbẹ́ ni mò ń wí o ọmọ láàkún ògbórí ọmọ ṣègbè koro ọmọ ọ̀gẹ́rẹ́ ẹ̀jẹ̀ ẹlẹ́wù wọ̀yíwọ̀yí bó bá wọ dúdú àtúwọ̀ funfun jẹ́ kí n wá lọlé ẹ̀jẹ̀ mu ilé ọkọ tó fẹ́ ọ sílé tilé tó ko jẹ́ kí n lọlé àwọn ọkọ rẹ ọmọ ẹ̀jẹ̀ mu àgbà oyè ọmọ onílé káyàkáyọ́ abilé gbogbo jẹ́ lóúnjẹ abilé gbogbo jẹ́ mímu ògidì kọ́ra olóde ìgbà ọmọ olóde àjíkáwó ọmọ apèdè sílẹ̀ dọ́mọ àlejò sàlásòló tí ń tọwọ́ àlejò bọnú omi ẹjẹ́ mú àgbà òye ọmọ ọmọ bíi ara ọ̀jẹ́ tọlọ́jọ́ ọlọ́jẹ́ òkóso ọmọ eléégún sékété wéré àrè ọ̀jẹ́ ṣebọ́dọ̀ léégún tani léégún tí ń jó rìnrìn wọnú omi lọ fìlà péńpé ní wàrà ànájà dé ọmọ pọ́nrẹ́bẹ́tẹ́ ní wọ́n máa bídógún fi jẹun àrè pagídà sọ́gídà ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn lọ́jọ́ tí àrè ọ̀jẹ́ tó kọ́ náà bọ̀ gbogbo igbó ní sáré léńjẹ wọn ò mọ bí làgbọ́ sọlẹ̀ sí pápá ń sá ìrókò ń sá gbogbo pátá ní sáré léńjẹ àgbà òjẹ́ fojú ọmọ rẹ̀ gbàwòrán ojú ọmọ ọlọ́mọ ní fi ń gbẹ́gi ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Olúwa ọmọ Ìkirè ìlú tá a ti ń ra dòdò jẹ dòdò tún fi dòdò ra ọmọ ní dòdò ní dòdò ṣebí wọn ni mo wí lọ́wọ́ lọ́lá Olúwọba ò ní ṣọ̀fọ̀ Barrister Sọjí Tọ́kí ló ní kí n mọ̀ ṣàdúrà fún ọ wípé òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù. ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Ajarat Àtọ́lé Bákàrè mo bá ọkọrin ìdúpẹ́.